káàbọ̀ sórí ètò yín ètò Àrà Elédùmarè. Síwájú ohun gbogbo mojúbà akọ́dá àṣẹ̀dá ọba dániwáyé ẹlẹ́bùrú ìkẹ́ ọba tó faratì bí òkè ọlọ́run àrùn ọlọ́run ọba àwọn ọba ògbénu wúndí ẹ̀ṣọ́lá ògbénu adélébọ̀ ṣògo ọ̀rọ̀ gbénu ọmọ ènìyàn fọhùn bí agogo alápá kábíkábí. Èmi náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín aya yín àbúrò yín Ọlámídé aya Ọlásànlóyè, ọmọ wọn nílùú Ìrè, ọmọ ajílù bí òkun alùpùlùpù ọ̀sà bá ṣe bí òkun lọ́yẹ́nú ajílù bàbá rẹ̀. Ó mọ̀ pé yóò yẹ ẹ̀yin olólùfẹ́ mi lẹ́nu pé ibo ni mo tún wà ní ọjọ́ tí ò ní. Ìlú Ògùn ni mo wà ní Abẹ́òkúta níbi tí a ti rí Olúmọ rọ̀. Òun ni ẹ̀ ń wò yìí. A wá síbẹ̀ láti wá béèrè ìbéèrè kan àbí ẹ̀kejì nípa bí ibi tí àwọn baba ńlá wa sá sí nígbà ìjà tí ó ṣẹlẹ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn. Ẹ̀yin aráalé, ẹ wò ẹ máa bá mi ká lọ. Musba Sabo, mo jẹ́ ìkan nínú àwọn tí ó ń ṣiṣẹ́ nínú Olúmọ mi báyìí. Àmọ́ mi ń ṣe ẹni tó yẹ kó bá yín sọ̀rọ̀. Àmọ́ kò sí bí èèyàn ṣe máa wà níbì kan tí ò ní mọ̀ pa àwọn tó ń ṣe ń bẹ̀. Ìdí ni ẹ̀tẹ̀ ìgbìmọ̀ tó fi ń bá yín sọ̀rọ̀ ilé. So a ní àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ níbí báyìí gangan. So inú wọn làwọn tó ń bọ̀ tẹ̀lé lọ́nà tó ń bọ̀. Àmọ́ torí pé ẹ̀yin méjì péré bẹ́ẹ̀ máa rí kíní bí fúláwà tó wà lórí ẹ̀. Ẹ wá wo kíní lọ́ǹfọ̀ tó gùn wálẹ̀ yẹn. Kíní tó gùn wálẹ̀ tó ṣe tí ń rìn yẹn. Bẹ́ẹ̀ ni ẹ bá gbẹ tán tẹ bá dìmú tẹ bá ṣèké. Sound ṣẹ̀kẹ̀ that's why I'm going to panṣẹ̀kẹ̀. Yes. So igi tẹ́bílẹ́tì ọ̀nà pè ní name tree igi dóngóyárò. Wọ́n medicinal àwọn tí wọ́n máa gé ewé orí ẹ̀ tó bá ṣe. Ó kí ọ ibà. So ẹ̀wọ̀n igi tó wà lọ́kàn ẹ̀ wọ́n pè ní igi ọdán. In the olden days ọ̀pọ̀ táwọn bàbá máa ń lò nìyẹn gẹ́gẹ́ bí àwọn tẹ́ǹtì táwọn ló ń sìn. Abẹ́ igi ọdán yẹn ẹ lè lò fún relaxation center. Ẹ lè lábẹ́ igi ọdán yẹn ẹ lè lò fún ibi táwọn àná pè ní ojúbọ Olúmọ. Ibi tí wọ́n ti ń bọ Olúmọ. Ojúbọ Olúmọ. Ṣáà ẹ ti rí bóyá rí. So every 5th of August ló máa ń ṣe ní Ṣàbídè. 5th of August. Tó bá dìgbà yẹn tó máa ń ṣe ní Ṣàbídè. Ẹ máa ráwọn èèyàn láti different state tó máa wá tó máa bá a ṣe ní Ṣàbídè. Anọ́ba mẹ́rin nínú Ẹ̀gbá, we have Aláké, which is the paramount ruler. We have Ọ̀ṣìlẹ̀, we have Olówu, we have Àgùrà. Out of that 4 kings, Aláké is the paramount ruler tó jẹ́ pé olórí àwọn ọba. Wọ́n àtàbọ̀ rẹ̀ lọ́ máa wọnú bíbá, wọ́n máa ṣe ilé ilẹ̀ àtàbọ̀ lọ́jọ́ máa wọ̀bẹ̀. Wọ́n máa gbàdúrà fún orígun mẹ́rin ẹ̀dá ayé. Wọ́n lè máa ṣàdúrà fún àwọn tó ń pọ́n Olúmọ pé ká má rí wàhálà kan máa yẹ jábọ́. Tẹ́yìn náà bá wò lórí Google, ẹ lè gbọ́ pé ẹ̀ jábọ́ lórí Olúmọ rí. Torí pé wọ́n nígbàgbọ́ pé ètùtù táwọn ṣe ń tù ó ń bà. So Olúmọ rock, àbẹ̀lówó, àbẹ̀lọ́mọ, àbẹ̀lọ́rọ̀. If you have faith in it, you can just stand here. Ẹ bèrè fún nǹkan tí ọmọ afẹ́. Báyìí ní Muslim là ní Christian, ẹ̀ta lọ́kàn ni wá. Ìṣẹ̀ṣe ni ó wà láyé àtijọ́ kó ló pé Ọlọ́run kẹ́ àwọn bàbá wa kan tó bẹ̀rẹ̀ sí ní ṣíńdù wa. Bàbá dúró ní báyìí, á bèrè tó bá fẹ́, tó bá sọ, tọ́lọ́ bá gbàdúrà rẹ̀, ó lè mú nǹkan tó bá jẹ́ nǹkan abẹ̀mí wá, wọ́n máa pa ẹ̀jẹ̀ lásán náà nìdí, wọ́n máa fi síbẹ̀. Wọ́n wá mú ìyẹn lára nǹkan ẹ̀, wọ́n á fi sáré. That means the prayer has been answered. So ìdí ni ẹ tẹ́ fi rí àwọn ẹ̀jẹ̀ àti nǹkan tẹ́ rí mẹ́rin, ìdí lórí ẹ̀jẹ̀ yẹn lọ́dún. So tó bá fẹ́ ṣe bí ní ìsìn tí a bá fẹ́ wá gbàdúrà nìyí, tá bá mú nǹkan abẹ̀mí yẹn wá, ṣé a máa wá ní ìwà tourist? Ẹ bá ti wá ẹ sọ pé wá ṣe èrò àdúgbò ẹ̀ pé wá sójú kan pé wá ṣe òbí ọtí ẹ̀rí àwọn tí mẹ̀ ẹ̀ lè rà wá anything tó bá ní lágbára láti fi ṣe pípẹ́ nígbà tí ọ̀lọ́ ṣọ́ọ̀ṣì tó lọ ṣe Thanksgiving. So anything tẹ bá mú wá tí wá ti mú dé ìgbà máa mú kan bí ẹlẹ́jẹ̀ wá. Tí èèyàn bá wá sí bíbáyìí pé tí wọ́n bá wá ṣe ètùtù bíbáyìí wọ́n máa ń ṣí ilẹ̀kùn yẹn. Ó nígbà tó máa ń ṣe kì í ṣe pé wọ́n máa dédé ṣí láti ó nígbà tí wọ́n máa ń ṣí. ní Ṣàbídè ẹ̀ náà máa ń ṣí bíbáyìí. Abọ́rẹ̀ àti ọba Aláké tó jẹ́ paramount ruler àwọn méjì yẹn ló lásẹ̀ láti wọnú bíbáyìí. Wọ́n fi máa ń ṣe kì í ṣe bọ́n ṣe fún just anybody. Àwọn méjì nìkan ló ní àṣẹ láti wọ̀. Ṣé tí wọ́n bá ṣe yẹn ẹ mọ̀ pé ó possible kan èèyàn wà níbí tó máa rí inú ẹ̀. Ibi tí àwọn ẹ̀dá sá sí láti wọn jagun ó ní ẹ̀dá water in ada àmọ́ ká tó bíbẹ̀ ó lómi kan tó máa ń drop níbí báyìí after 7 days tó dùn bá rọ̀ fún yín ṣe máa drop wọ́n bomi yẹn ní medicinal water of the rock. Iṣẹ́ tó mi yẹn ṣe ó máa ń kí àwọn àìsàn kankan lára pọ̀ lẹ́yìn HIV àti Ebola nìkan ni ò lè pa tí wọ́n bá fẹ́ kí HIV ẹ̀lú condom.
so ìdí nìyẹn tí omi yẹn tó bá dàsìkò omi yẹn máa drop yẹn wọ́n yẹn tó ń síbí báyìí bẹ́ẹ̀ orúkọ wọn lè ṣe Sanni Ajímátọ̀kùn jẹ. tí lọ sí bàbá Ṣọ̀ún Tòkò àbí Ṣọ̀ún Tòkò sí. Sanni ẹ̀rí orúkọ oyè tí wọ́n jẹ Chief Sanni orúkọ oyè tí wọ́n jẹ oní Òsì Tòkò. Òsì Tòkò. Yeah, someone who sit at the left side of the The king. king. Yes, wọ́n pè ní Òsì. Iṣẹ́ táwọn bàbá yìí ṣe òun ni pé nígbà yẹn kò sí àwọn èèyàn tó pọ̀ bí tí wọ́n báyìí àwọn ló máa ń rẹ́pù àwọn èèyàn lọ sókè wọ́n máa gbé oúnjẹ kan tó máa ń fi sápá bí ìfúnpá tó máa ti gbé kò bí èèyàn ṣe lè tóbi tí wọ́n máa gbé dókè tourist àwọn ní tour guide tó máa ń tọ́ àwọn èèyàn nígbà yẹn so bàbá yìí kú ní 3rd of January 1956 after 20 years bàbá yìí kú ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ take over bíbá as tourist place tí wọ́n sọ níbi tí àwọn èèyàn máa ń wò so that's why the government ṣe fi fence tó fi demarcate bíbá pé káwọn family member máa máa dára bọ̀ ilé bàbá yẹn lélẹ̀ wọ́n fi gbé tí alágbára bá kú wọ́n máa ti ń sin ẹ̀yìn ilé ẹ̀. so ilé bàbá yẹn lélẹ̀. so bàbá yẹn náà sin síbí báyìí so ìlú méjì ló ń control Olúmọ Ìkìjà Ìtòkù Ìkìjà àti Ìtòkù. bàbá yẹn sẹ́yìn bíbá Ìtòkù rẹ̀ máa já sí ibi tẹ́gbà ó lé Ìkìjà ni. Ìkìjà lágbà wọlé. so ibi táwọn ẹ̀dá sá sí ní láti wọ́n dàbí àpáta lásán òun ni ó ní bàbá kan adágbá ni ó máa ń ṣọdẹ so ó dẹ̀ ti máa ń dáko tó bá ti ṣẹlẹ̀ tó bá ti rẹ̀bi tó máa ń sàpamọ́ sí ni ìgbà tó di pé ogun da omi tó yóò ṣẹlẹ̀ láàrin àwọn Ẹ̀gbá so ló jẹ́ kí àwọn Ẹ̀gbá wá sá sí bíbá ni wọ́n sá sí láti wọ́n jagun yẹn so wọ́n sá sí bíbá láàrin 1830 to 1833 which is ọdún mẹ́ta náà fi jagun yẹn láàrin ọdún mẹ́ta yẹn bí iná kó ìyàwó àtàwọn ọmọ wọn sí ìtàn wa ni so wọ́n kọ́ yàrá márùn nínú yàrá márùn tó ń kọ́ nígbà yẹn àwọn yàrá dà. mẹ́rin ti wó ẹ̀kan tó kù ní a máa débẹ̀ máa rí ẹ̀ máa ya fọ́tò bẹ̀ so gbogbo àyè táwọn ìyàwó àtàwọn ọmọ wà níbà ìgbà yẹn ló máa ń wà wọ́n máa mú un tó máa fẹ́ lọ tà máa fẹ́ lọ kàn wọ́n sára wọn lójú àwọn òye bílẹ̀ ẹ̀ ṣe rí bí ìṣẹ̀lẹ̀ kankan náà ló ṣe rí bọ̀dí mọ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní lọ nǹkan nínú nǹkan ó máa jìn kòtò tẹ́ bá náà lọ tán lé ẹ̀ máa rí so ìgbà tó ti di pé ogun yẹn lọ tán fáwọn pé ṣé káwọn tẹ̀síwájú ẹni tí wọ́n bá dẹ̀fẹ̀ ṣe ń gbà yẹn wọ́n máa ń béèrè lọ́wọ́ fani gbé ṣe ká tẹ̀síwájú ní àbúkádó ìfọwọ́lá sọ wọn pé níbi ìbàlẹ̀ Olúwa fi wà láti dààmú ọmọ sí Olúfimọ́ náà ṣọ́ọ̀tì sí Olúmọ̀ọ́rọ̀ Olúfimọ́ ló di Olúmọ̀ọ́rọ̀. wọ́n máa ń béèrè lọ́wọ́ fa ìfọwọ́lá sọ wọn pé níbi Olúwa fi wà láti dààmú ọmọ sí Olúfimọ́ ṣọ́ọ̀tì sí Olúmọ̀ọ́rọ̀ so ìgbà tó wà nípa ẹ̀dá bọ́ síta táwọn èèyàn mẹ́ta yín ẹ̀dá bọ́lẹ̀ sásínà tí wọ́n jagun wọ́n we hid ourselves under the rock means this is rock and this is under so tó bá wọlé sí máa sọ pé ilé wa Abẹ́òkúta ìdórúkọ Abẹ́òkúta àgbà tẹ́ bá jọba Abẹ́òkúta tẹ́ ti di séèyàn lè wọnú ẹ máa wọlé so bíbá ìlú Abẹ́òkúta ti generate wa so ẹ lè wọlé báyìí so wọ́n ní sí so wọ́n yà wọ́n sí Abẹ́òkúta. ibi táwọn máa ń gbà lọ sókè láyé àtijọ́ òun nílé tẹ́rí àti gọ́ọ̀mẹ̀ntì dé 2007 ẹ̀rí pé wọ́n tí wọ́n ṣe so sáwọn kí ní ìbẹ̀ tẹ́lẹ̀ so ibi tó máa ń gbà bí ìgbà ìjọba àgbà ẹ máa ní láti gbà bíbá ẹ máa lọ sókè tí wọ́n àbílẹ̀ gbogbo ẹni tó bá ní òye ojú bí ẹ gbà bíbá àti ìjọba dé ló ṣe mọ́dáhùn lélẹ̀ so ẹ̀kọ́ máa gùn bí normal step case ẹ máa fi dé òkè pàápàá wọlé ó dùn ó lárinrin yàrá oríṣiríṣi yàrá gbà èrè gbá bí mo lè ṣe bọ̀ ẹ̀kọ́ tó fọ́ni wà ń bíbá bíbá normal step case lásán tí wọ́n máa fi dé òkè so bíbá yẹn la máa gbà lọ sókè so àwọn nǹkan tí ẹ rí òun àwọn nǹkan tí wọ́n kàn fi ṣe àwọn tí ó jà fún wa nígbà yẹn àwọn tó sùn yìí àwọn tí wọ́n kú àwọn tí ó dúró yìí eléyìí ló represent Lísàbí Agbòǹgbò Àkàlà. Lísàbí Agbòǹgbò Àkàlà. so eléyìí ni Adágbá the man who discovered this rock. bẹ́ẹ̀ ni ọlọ́dẹ yẹn. this first Balógun of ojú ẹ̀ rí látọkọ ẹ̀ ní ìgbàlódé bàbá Ọbásanjọ́ ẹ̀ta and this madam Ẹfúnróyè Tinubu obìnrin ẹ̀kan tó wà láàrin wọn gbà ẹ̀ so ọba lélẹ̀ Òkúnkẹ́nù wọn that's Aláké the paramount ruler tí wọ́n bá yẹn sọ yẹn so ìkọ̀kan àwọn ọlọ́dà kó wà bẹ́ẹ̀ sẹ́yìn so àwọn owó ẹ̀yọ́ tẹ́ rí káwé owó tó ń ná gbà yẹn ní the olden days kò wúlò mọ́ sí àwọn babaláwo ló ń lò wọ́n á ní kẹ́ bá sọ̀rọ̀ wọ́n máa dálẹ̀ so wọ́n fi ṣe àtúwọ̀ kìíní síbí báyìí. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lẹ́ẹ̀kan ẹ sọ fún wa pé tá a bá fẹ́ gba bíbá ìlú kọjá a ní láti paramọ́ wípé kára wa máa gbá nǹkan. torí àwọn nǹkan tẹ́ bá kó dání bíi fóònù tàbí kíì tó bá jábọ́ ìgbé bẹ́ẹ̀ yẹn ó ní o ẹni tí máa ti jábọ́ ẹ lè máa rí mọ́ tí fóònù bá dẹ̀ tẹ́ bá ń nọ́ọ̀sì tẹ́ bá fẹ́ ṣu ẹ lè máa fẹ́ gáìdì ara yín kẹ́ tí máa gẹ́ẹ̀dì fóònù tí fóònù bá lọ gbá nǹkan kan rí pàpàtà ní orí báyìí wọ́n máa bójú stranger ẹ̀dẹ̀mọ́ ìtàn fi tún bó ṣe ìdí ní ẹ̀mí sọ pé ẹni tí tẹ́ bá kó dání ẹ paramọ́ sínú ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ẹ máa kó sínú báàgì ọ̀gẹ̀ tọ́jú fóònù ní sápò nítorí pé tẹ́ bá ń lọ sí ìbẹ̀rẹ̀ a máa fọwọ́ sọ̀pọ̀tì ara pàtà yẹn débi pé ẹ lè máa lè gbẹ̀rù dókè olúmọ̀ ń báyọ̀ lẹ́rù òsínbíyàn ṣe lè wà olúmọ̀ ń báyọ̀ lẹ́rù rárá òsínbíyàn lè ṣe olúmọ̀ ń báyọ̀ lẹ́rù
Olúmọ tí èèyàn bá wá sí bíbá kó nẹ́rù lára gan tó bá ti ráwọn èèyàn tó wà bíbá ìrò ní báyìí so tá a máa fi dókè ẹ lè rí nǹkan tó máa mú rí yín because kò sí nǹkan tó special kan pé àárín nǹkan tó ń jáyàn láyà nǹkan tẹ́ rí àwọn èèyàn ló ṣe bẹ́ẹ̀ni àpáta tẹ̀lé rí Ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ni iṣẹ́ Ọlọ́run tẹ̀ ní. bẹ́ẹ̀ni. ọkọ mi èsì wàhálà bá dókè nsìn ẹ máa rí so ibi tá a máa gbà ní so ìgbà yẹn tí mò ń sọ fún yín láti bí báyìí láti ibi tí mo lọ sí ẹ máa fò sódì kejì yẹn kò sí rìn yín bẹ́ẹ̀ nígbà yẹn wọ́n máa gbé yín lẹ́yìn ò bá lè kọjá wọ́n máa gbé yín wọ́n máa gbé yín fò sódì kejì yẹn nígbà yẹn so ìgbà tó di pé ayé ń lajú sí ẹni pé kí nǹkan lè rọrùn náà ṣe kínní ẹ̀rí ń sìn pé màá lọ lọ́wọ́ kan ẹ ti rí pé àti ìdòkè tán a ti ń rí gbogbo roof gbogbo kan ẹ ti rí gbogbo ẹ ẹ ti rí gbogbo ẹ ẹ ti rí gbogbo ẹ. Olúmọ rock Olúmọ láwà. ẹ jọ̀ọ́ mo wá fẹ́ béèrè kan igi tí àwọn yìí ní àárín àpáta. ọ̀rọ̀ wà lórí ẹ̀ tá a bá dókè yẹn máa gbọ́. Even in the river, you see rocks. ẹ máa bọ̀ wá ẹ wò bá a ṣe máa lọ ẹ rí pé mi tún mú fóònù yín dání o ẹ di ibi ìmú ẹ fọwọ́ kejì ẹ fi di ibi ìmú báyìí ẹ wá gbẹ́sẹ̀ báyìí ẹ gbẹ́sẹ̀ báyìí ẹ wá gbẹ́sẹ̀ báyìí. ọ̀táyàn ti fẹ́ kú ni èèyàn lè yọ gbogbo ibi tí o lè ṣeré dé tó mú o náà ti fi kíní sí. ibi téèyàn lè ṣeré mọ ẹ ti rí tó lè ṣeré mọ òun ní ìlà yẹn ẹ ti rí kíní ìlà yẹn. so kọjá tó bá kọjá bíbá o ti ń kọjá ìyá rẹ wọ́n sáré pé bíbá yóò wá sí lókè tí ọmọ adé lọ báyìí ó lè ṣèṣe so adé sọ pé inú tàn á gbọ́ pé wọ́n ṣubú rí so ìdí nìyẹn tó ń ṣe kíní náà ìfàlà so tẹ́ bá lọ ń sìn ó débẹ̀ yẹn náà ó wà níbi ẹ̀jì yẹn náà owó bẹ̀ náà lẹ máa rí ó débẹ̀ yẹn so níbi tí mo mú yín gbà yẹn torí wà ń bọ̀ láti gbà láti dé ìgbà ọjọ́ máa bẹ̀rẹ̀ lọ báyìí ó máa máa gbà lẹ́rù láti bọ́lẹ̀. so ọjọ́ pátápátá Olúmọ láti wà ẹ̀rọ lọ́ba ẹ̀rí gbogbo orúkọ ọjọ́ pátápátá kò jẹ́ síbi tí ẹ̀rí lábẹ́òkúta ọ̀lẹ̀ ti wà and because you mention Olúmọ lélẹ̀ is 137 above the sea level you are not mention 137 above the sea level so 40 feet 9 feet pé wà ní kò sí 40 feet so kò sí ibi tẹ́ wà ní orí òkè tí ẹ rí ẹ wá rí ibi tí a fẹ́ fi wọ̀nyí ní orí àpáta tàwa ẹ wo skul tẹ́ ń wó lọ́kàn ẹ̀ iléèwé tí wọ́n kọ́ tí wọ́n ṣí wíńdò ẹ̀ lẹ́tì yóò kọ́ ẹ̀ lórí àpáta ìgbọ̀ngàn. bẹ́ẹ̀ ni lórí àpáta yẹn. so that's Ẹlẹ́ja primary school. Ẹlẹ́ja primary school. bí a ṣe pọ́n àpáta wá sókè bẹ́ẹ̀ ni náà ni àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n wà níbẹ̀ wọ́n jẹ́ ń pọ́n àpáta yẹn. lójoojúmọ́ àbí tá a bá wà ní pé agbọ́ludé àlọ́ sílé ìwé tá a sì nílé ìwé nìkan náà ní wá ó níbi táwọn náà máa ń gbà pọ̀ wọ́n ń gbà pọ̀ dédé. ojoojúmọ́ dẹ̀ lọ máa ń lọ. ojoojúmọ́ náà ń lọ tẹ́ bá wọ ẹ̀yìn ilé ìwé yẹn gbọ̀ngàn ẹ rí i pé complex kan tí wọ́n ṣẹ̀kọ́ tí wọ́n kọ́ níbi lemon and chocolate lọ́ọ̀kan yìí lọ́ọ̀kan yẹn bẹ́ẹ̀ ni tẹ́ bá wọ ẹ̀yìn máa rí kí ni white tower kan tó lọ sókè tí wọ́n ti kọ́ tán yẹn tó rà ní white lórí bẹ́ẹ̀ ni cathedral Ake cathedral ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ Ake cathedral Ake roundabout ló wà ibẹ̀ ló wà Ake ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ tán kọ́kọ́ ibẹ̀ ló wà Ake ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ tán kọ́kọ́ òun nìyẹn ní ìlú Aláké ní ìlú Abẹ́òkúta nígbà yẹn nílùú Ẹ̀gbá òun nìyẹn nígbà yẹn òun nìyẹn ní eré abi ṣọ́ọ̀ṣì yẹn gangan náà ni ààfin Aláké tilẹ̀ Ẹ̀gbá bàbá wa Ògúntẹ́nù wa Gbádébọ̀ tí wọ́n sọ fún ibẹ̀ ní ibi Ake yẹn náà ni ọ̀dọ̀ wọn wà tẹ́ bá wà pàbí tá a wà yìí ẹ rí kíní mọ́sìkì tẹ́ ń wò lọ́kọ́ mọ́sìkì lẹ́ ń wò yìí bẹ́ẹ̀ ni pé láyé àtijọ́ bọ́ yẹn kọ́ mọ́sìkì náà lọ yẹn ń kọ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni kíní mọ́sìkì yẹn bẹ́ẹ̀ ẹ bá tó ó ní Kọ́bítì Central Mosque Kọ́bítì Central Mosque. so tí ibi ẹbẹ̀ ni mọ́sìkì tí wọ́n kọ́kọ́ mọ́ṣáláṣí tí wọ́n kọ́kọ́ nílẹ̀ Ẹ̀gbá bíi 1925 láti fi lè jẹ́ kẹ́ ẹ mọ̀ 1995 so ìgbà tó ń rí bíi jẹ láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ gbogbo wọn tí mo sọ ìta bá ṣe tán máa mú yín lọ sàlẹ̀ níbi gálẹ́rì wa ilé ibi tí àwọn èèyàn máa ń wò lọ́fẹ̀ẹ́ tó ti wà ní owó tẹ̀sán wọlé ẹ máa rí ìwé pélébé kan tí wọ́n ṣe wọ́n fi sọ gbogbo tán Olúmọ ìpátá pé wọlé òfin tó yẹ kẹ́ ẹ dé tí mo ti mú yín dé yẹn tó wà nínú ẹ̀ tó wà lẹ́yìn mọ́sìkì yẹn gọ́gọ́gọ́gọ́ ilé chief late MKO Abíọ́lá Gbàgùrà òun ẹ̀ ń wò yẹn. ilé nípa àánú rẹ̀ jẹ́ ilé tí wọ́n àwọ̀ bíi ewé báyìí. ẹ wo lọ́yìn tẹ́ ń wò lẹ́yìn yẹn ẹ ń wò lẹ́yìn mọ́sìkì. a ti rí MKO ibi tí mọ́tò gbà Abíọ́lá kọjá yẹn a ti rí ibẹ̀ ni Gbàgùrà
Gbàgùrà. ní Gbàgùrà bẹ́ẹ̀ ni ọmọ Gbàgùrà l'Abíọ́lá ibẹ̀ ni wọ́n bí Abíọ́lá sí family house ẹ̀ wọ́n lẹ̀ ń wò yẹn lọ́ọ̀kan yẹn ẹ wá òkè antenna tó gùn tó ga sókè yẹn lọ́ọ̀kan yẹn NTA Channel 12 ọgbẹ̀ nìyẹn kìíní tẹ́lẹ̀ yẹn kìíní tó gùn tó gùn lọ sókè yẹn. tó gùn lọ sókè NTA Channel 12 ọgbẹ̀ nìyẹn kìíní transition mass wọn nìyẹn bóun sábẹ́fẹ́ wọn ẹ wá wò sálẹ̀ ẹ rí bíi pé igi kan wà ní abẹ́ ibi kìíní máṣe gbọ̀ngàn ẹ rí iléèwé kan níwájú ẹ̀ kìíní tán kọ́ tó kọ́ọ̀fù yẹn iléèwé tí àwọn bàbá wa nígbà yẹn lọ Ọbásanjọ́ Ẹnẹsọ́nẹ́kan Daniel ibẹ̀ ni wọ́n lọ òun náà ń pè ní Old Baptist Boys High School. Old Baptist Boys BBHS. okay BBHS. Okay. tuntun ẹ̀ tí wọ́n ṣẹ̀ ṣe é sí wọ́n ti kó lọ sí Ṣàjẹ́ tó wà ní Ṣàjẹ́ ibẹ̀ làwọn kìnìún ẹ̀ wá ń sìn sobi tí wọ́n lọ ń gbà ẹ̀ òkè Gúnyá òun ẹ̀ ń wò yẹn níbẹ̀ yẹn gangan ẹ wá rí igi tẹ́yìn yà ń sọ̀rọ̀ gbọ́ nígbà tá à ń bọ́ lẹ́ẹ̀kan igi ìrókò lẹ́rìí ó ti wá ń bí báyìí sí over 250 years àtìgbà tí àpáta yìí tí wọ́n ti discover àpáta ìlú náà ti wà sẹ́yìn rí ìwà tó bá dàsìkò òjò kò wọ́n wé bó dàsìkò ẹ̀rùn kò wọ́n wé torí pé kí ni Ọlọ́run ti di ṣèwò ní ààyè ọ̀tọ̀ kò wọ́n wé pé gbogbo ewé máa kó lórí ẹ̀ ẹ mọ̀ pé àwọn wà lásìkò ọyẹ́ àwọn igi kan máa wọ́n wé gbogbo ewé orí ẹ̀yìn máa tó máa tán tátú ẹ̀ṣẹ̀ máa túnra àìdè bẹ́ẹ̀ ẹgbẹ́ tó ṣe bẹ̀rẹ̀ sí ní rọ̀ ó yẹ pé àsìkò ẹnu tá a ṣe tán ó yẹ kí ewé má sí lórí ẹ̀ òwe wà lórí òun pé ìwà àti àtọ́ ti discover Olúmọ rọ̀ wọ́n ti mọ̀ pé Olúmọ náà fojú nǹkan kan òun náà ti wà ẹgbẹ́ sálẹ̀ inú àpáta ló ti ń wù wá ló ti ń wù bọ̀ ẹ̀yin náà jẹ́ ń bèrè lẹ́ẹ̀kan ìdí nìyẹn pé ìwà òun kú pé òjò ìgbẹ̀rùn òun kú pé ó máa wà ní so dáhà wo bí ẹ máa bọ̀ báyìí omi Ògùn odò Ògùn yẹn. Ibo. ẹ ti rí ẹ̀yìn ilé yẹn àwọn ilé tẹ̀ ń wò ẹ rí omi tó dàbí pé míkan yẹn yàrá ìdúrà tó dàbí míkan tó wà lẹ́yìn níbi àárín àwọn kìnìún omi Ògùn nìyẹn mi ò rí o odò Ògùn oní ibẹ̀ náà mi ò rí o ẹ rí lẹ́yìn pàápàá ẹ jẹ́ kí n fọ̀ yín nínú kìnìún. òun ni níbi tí igbó wà rẹ́sírẹ́sì ẹ ti rí ṣe ti rí mo ti rí so níbi tí rúfẹ́ green yẹn ẹ̀yìn ilé tí ó nìyẹn lọ́ọ̀kan yẹn ó nìyẹn lọ́ọ̀kan. gbogbo ẹ̀yin ará ilé a ò ní rí jù báyìí lọ ní ọjọ́ tí ò ní ẹ ti rí a ti lọ kiri a ti rí bí Olúmọ rock ṣe rí a ti gbọ́ nípa ìtàn bí Olúmọ rock bó ṣe mọ̀ bí àwọn baba ńlá baba wa bó ṣe sá sí abẹ́rẹ́ nígbà tí ogun dé ní ayé ìgbà yẹn àti pé gan àwọn ibi tí wọ́n ń sùn sí wọ́n fi hàn wá di pé ó kù kan wọ́n fi gbogbo ẹ̀ràn wa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tí ẹ jókòó tí ẹ dúró títí mo fi parí ètò tó ní mo sì tún dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Ìṣọ̀lá tí wọ́n mú wa káàkiri gbogbo ibi tí ó yẹ ká mọ̀ nípa Olúmọ rock ẹ ṣeun mo dúpẹ́ pẹ́ lágbára Ọlọ́run Elédùmarè òkè òkè báyìí lẹ́ẹ̀mọ́ lọ ẹ ò ní jábọ́ ẹ ò ní di ẹni lẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń tọ́jú Olúmọ rock ẹ ṣé tẹ́ ò jẹ́ kí àṣà ilẹ̀ Yorùbá kó parun ẹ jẹ́ kí bíbá ẹ parun mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba ẹ ṣé wọn ó tún ríra lágbára Ọlọ́run Elédùmarè ní ọjọ́ Àlàmísì láago 7 sí aago 8 ojú tẹ́ fi ń wò mí Ọlámídé ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò nídìí ó dìgbà kan náà èèyàn olólùfẹ́ mi ó dàbọ̀.